ayẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ti di ọmọ ayẹdòyẹdò. Olórí ìdùnnú. Ọmọ gbẹ́gbẹ́jọ bá dáná ẹ̀sọ́ padà. Òréré ilé dé. Gbẹ́gbẹ́ bá ti. Ẹ bá mi kí ọmọ ayẹ̀lúyẹ̀lú. Ilé lọ sí. Àtàkà ìdẹ́gẹ́tẹ́. Kékulé ọgbọ́ kó sọ fún toko àdá ó gbọ́ kó rò fún òbẹ̀. Àgbìyànjú wà. Ẹni kakọ̀ ó sọ fábo ìyàwó àgbẹ̀ sáré lọ sọ fágbẹ̀ láàlà. Ẹgbẹ́ ìwọlẹ̀ ẹgbẹ́ bí àìsàn gẹ́. Ìfẹ́ ìpẹ́jù làlà àbìlà. Orí adé orí báyìí ní tọba. Bẹ́ẹ̀ni ìtọ́jú ọ̀pá kó sí kókò mọ́. Èjì gbàràlẹ̀kẹ̀ níta wọ́n ti jòyè. Gbogbo ọ̀rọ̀ kọ́lá ní sọ. Ẹran àkókò ni wọ́n ní kágbẹ́dọ̀. Gbogbo ọ̀rọ̀ báyọ̀ bá sì sọ kọ́ ló lè ṣe ìpẹ́lú ayé ẹ̀jẹ̀ ìborí. Ẹran aláǹtakùn ni wọ́n ní kárànwú. Bájọ́ sọ́lá bàbá wọlé ẹ̀dá pẹ̀sí. Ẹran yínmíyínmí wọ́n jọ lọ́jọ́ ṣe àràmàǹdà. Ìjọ ìtagbọ̀ tẹ́ ọ̀nà àgbà. Ẹran kan wọ́n jọ lọ́jọ́ epo òsèlé. Àwọn kúrò ní. Ẹran agbé ló jọba nílùú Ìdárò. Èrò olóṣù àwọn fẹ́ tàlùkò síwájú lékèlékè ló jọba nílùú Kẹfún níní. Ọmọ òjòjò àròjòjò Yèmúdé. Ọmọ òjòjò àròjòjò rì. Ológbòjò dé mo fẹ́ sáré pa kékeré bí ẹni pọnmọ́. Ọmọ sájò mo fọdẹ ṣàkàrì. Ọmọ rẹ̀ pa mí. Ọ̀rẹ́ ló là mí lọ́jọ́ ọjọ́ sí ọ̀rẹ́ ní gbégbé ìwé lájà àti bàbá wọn ni mo sáré yé ní pẹpẹ. Ọ̀rọ̀ ní kì í ṣe ìlú àti kékeré. Ìwọ bùjó mi lójú ọmọ òṣólógùn. Èmi lọ máa falẹ̀ warí ọmọ fòwúrọ̀ wá gbòǹgbò. Ọmọ afọ̀sán warí òkìtìgbó. Ọmọ bá àrólé ọ̀bá kan nílé arúgbó ló bá ń lé abetí lẹ́bẹ́lẹ́bẹ́ lábẹ́ aṣọ. Ìjọba ń wá owó lọ́jọ́ kan ṣoṣo lẹ́sí wájú bẹ́ẹ̀ lọ. Ẹni tọ́lẹ́gbẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ lọ sí mi. Àgbẹ̀gbọ̀ bẹ̀rẹ̀. Bájà sọ́lá ju bàbá ọ̀rọ̀. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Akọni Yorùbá. Gbogbo Yorùbá o. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Ẹni ẹgbẹ̀tẹ̀pẹ̀rọ ẹ sọwọ́ rẹ̀ délẹ̀. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Ṣó o mọ̀ pé Soyekoribe ti padà jẹ́wọ́ yí pé gbogbo owó òmìnira àkáǹtì irọ́ làwọn pamọ́ bàbá Banji Akintoye àti Oloye mọ́jà sọ́lá gbogbo ẹ̀lẹ́gbọ́ láṣà ọ̀sán yìí. Ẹ tí ì gbọ́n kankan. Wọ́n ní irọ́ làwọn pamọ́ Oloye mọ́jà sọ́lá àti bàbá Banji Akintoye gbogbo ẹ̀ lọ́ọ́ gbọ́ lónìí. Ọ̀rọ̀ wọn wá di ajá tí ń lé koko. Aṣíwájú ogun lóde ìyókù o. Ìwọ la bá wọn rò, wọ́n máa jẹ̀bi. Orí Biro bá lọ lógún ọdún. Biro bá lọ lọ́gbọ̀n oṣù. Ọjọ́ kan ṣoṣo lòótọ́ bà. Sọ́lá, mo tó bàbá nílé o. Irọ́ kò lérè àbí àbámọ̀. Àbámọ̀ ó ti kẹ́yìn ọ̀rọ̀ Soyekoribe àtàwọn tí wọ́n àtàwọn ń tọ́rẹ̀ èjì wọn. Oh God. Rìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. Àbòsí Àdìsá ni wọ́n fẹ́ ṣe. Wọ́n wá dọ̀ ọmọ ìyá àpàpà dodo. Abẹ́rẹ́ mọ́jàsọ́lá lọ láàrin wọn kọ́nà okùn ò tó dí.
wọlé gbogbo ara ni mo fi ń kí yín. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ibú owó bàbá dámi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. Ẹ̀rọ ti kọjá ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ rárá. Bẹ́ẹ̀ni sọ́lá òògùn bàbá wọn àkọ́kù kò ní ó ti gbọ́ nìkara ní nìkara. Kẹlẹ́ Fúlàní bí ìkórè fẹ́. Orí àkànbí mo dé kólókó má lè roko mo mọ̀ dé kọ́lọ́nà má lè yẹ̀nà. Ògbójú arọ́tà àpètànlá mo dé kọ́mọdé ọmọ lè sunkún ọmú mo dé káyọ̀ ọmọ lè bèrè oorun lọ́wọ́ ọkọ. Orí gbogbo ohun tá a bá ń ṣe ní ọ̀padà wádìí tàn. Máa ṣe tiẹ̀ lọ gbogbo ohun tá a bá ṣe kò ní gbé. Aburú lọ láǹfààní ló ṣe ní àwọn ẹ̀dẹ́ èèyàn ò ní gbàgbé. Ọba tí ó ṣẹ̀san kò ní kú ẹ̀wọ̀n gbogbo bá a ti ń ṣe. Mo sì mọ́ sọ pé ọ̀tá fàsókè tó yí dóborí bọ́ bá yóò rí tọ̀rún wò ó. Lọ́jọ́ kìíní àná wọ́n ní Májàsọ́lá ló gbowó òmìnira àkáǹtì. Ọ̀pọ̀lọpọ̀ bú Májàsọ́lá bí ẹni láyìn wípé ó lè ní o. Arẹ́ni tó pè lágbà Yahoo. Arẹ́ni tó pè ní Sunday Kútọ́nú. Ará wọn tó sọ pé ó fi ìjà agbára ó fi ṣèkówó jọ ni. Ẹni tó ṣe pé ọmọ nílé ọlọ́nà gbogbo ìyàwó àtàwọn ọmọ wọ́n mọ̀ pé ọ̀tọ̀ níbi tí gbogbo wọn wà tí wọ́n ń jẹ tí wọ́n mú. Ìyàwó kìíní ń bẹ Canada, ìkejì ń bẹ ní Germany. Wọ́n á bí mi gbogbo àwọn ọmọ wọn ká ní wọ́n bímọ mẹ́rin mẹ́rin. Ọmọ mẹ́jọ nu gbogbo àwọn ọmọ mẹ́jẹ̀jọ ń bẹ nílùú òkèèrè. Àwọn ìyàwó wọn ń jẹ wọ́n mu. Nǹkan ò dàrú. Ara wọn kan wọ́n ní owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ Ṣèyí Mákindé tí ò rí gbà mọ́. Ló jẹ́ kí olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ jàjàngbara. Àwọn òmìnira àkáǹtì àwọn ní olóyè Májàsọ́lá gbogbo owó òmìnira àkáǹtì ló gbà. Ó rí ẹni tí wọ́n ti síwájú tí ń sọ bẹ́ẹ̀ náà ló padà wá jáde wípé irọ́ làwọn ń pa o. Ló fi jẹ́ pé inú bíbí mi ò fi jẹ́ mìíràn ẹ̀dọ̀ funfun mi ọ̀bẹ ọlọ́wẹ̀. Adífá fún orí adẹ́tù àbìwà pẹ̀lẹ́. Orí irọ́ kò lábàámọ̀ kan ju àbámọ̀ lọ. Àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Irọ́ tó o bá ń pa lọ rántí wípé àwọn ọmọ ìyọ́ padà dé bá ohun tó o bá ṣe gẹ́gẹ́ bí ìtàn. Ìtàn wo ni Soyekoribe àti Black Lion àti Onítìrí àti Jẹ̀lílì. Ìtàn wo ni wọ́n láǹfààní tí wọ́n kọ fún ọmọ Yorùbá. Ìtàn wo ìrẹ̀wẹ̀sì ọkàn mélòó lẹ kọ fún ọmọ Yorùbá. Orí láyé máa ṣe tiẹ̀ lọ gbogbo ohun tó o bá ṣe ní ọ̀padà wá dìtàn. Ẹ wò ẹjá fìdílé kan ká láǹfààní ká túbọ̀ bí Soyekoribe ṣe láǹfààní tí ń sọ àwọn ọ̀rọ̀ yìí. Ẹ má jà á tì lọ voice note náà ni mo fẹ́ play fún wa lónìí. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó síyàwó àdògán kẹ́lẹ́ká àtókò ńbẹ̀ náà láti láǹfààní gbogbo owó tó wọlé ni wọ́n darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ìyàwó yìí kọ́dà títí dàárọ̀ yìí àdúà ló ń ṣe. Aago méje ò tí ìlú tó ti fi pè jí mi. Bẹ́ẹ̀ náà làwọn tá a jọ lọ náà ni bó ṣe pè àwọn náà nu. Òun ni gbogbo ọkùnrin bọ́ bá fẹ́ fẹ́yàwó dákun farabalẹ̀ wórú ìyàwó tó o fẹ́ fẹ́. Má fẹ́yàwó nítorí ẹwà. Má fẹ́yàwó nítorí owó. Má sì fẹ́yàwó nítorí pé ó dùn ún wò. Orí ẹ̀kọ́ àtìṣesí àti inú ilé tóbìnrin bá ti jáde yóò sọ bí obìnrin bá ti rí. Lẹ́nu ìgbà tí mo rí arábìnrin yìí ó jẹ́ mọ̀rú èèyàn tí ó jẹ́. Ìkúnlẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́yẹ́kẹ́ ní fi ń kí wa. Kódà gbogbo wa ló kí. Bí ọba láǹfààní àti lè kí ẹ̀yin afẹnu ẹ̀ àfidúpẹ́ lọ́wọ́ gbogbo mùtúmù wa. Mo bọ̀ ẹjẹ́ agbọ̀nà. Wọ́n á jẹ́ pé irọ́ ló pa. Sunday kan tó gbogbo òmìnira. Á jẹ́ wípé irọ́ ló pa wọn lóòótọ́. Sunday tó jẹ́ pé o sọ pé gbówó òmìnira á jẹ́ pé irọ́ ni ó pa mọ́. Mo kí ẹnìkan mi Alhaji Lawal Jẹ̀lílì gbogbo ohun tí ẹ bá dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere àbákú laṣọ awó ẹnìkan ò kí ń paṣọ àgùntàn dà ọmọ aráyè ò ní yí kádàrá yí padà forward ever backward never. Orí gbogbo ẹni tó parọ́ mọ́ olóyè Májàsọ́lá gbogbo wọn náà ni wọ́n ti láǹfààní wọ́n fẹnu wọn gbolẹ̀. Ẹjẹ́ àgbọ̀ ibi pọ́ìntì yẹn ni mo kọ́ gbé síwájú. Ọmọ ìfẹ́gbẹ̀ wọlé bí ìwà yìí ti mọ́ mi nífẹ̀ẹ́. Mo kí aláṣẹ Express TV àti ìyá wa Òjíṣẹ́ TV iwájú lẹ́ẹ̀ máa lọ ẹ ò ní dọ́là rẹ̀ yìí. Orí people see who you are before they listen to whatever you have to say.
People see who you are before they listen to whatever you have to say. Orí ìrírí arákùnrin yìí àti ìyàwó wọn mú kọ́kọ́ rí kí n tó mọrú èèyàn tí wọ́n jẹ́. Aláṣẹ Space TV àdólẹ́wà oríjẹ́ òrèrè oko kó wá sílé àrílọ́ àyùnbọ̀ lọ́wọ́ ń jẹnu ọmọ wòlíì ńlá ọmọ àgbà wòlíì ni wọ́n. Mo dúpẹ́ o, mo dúpẹ́ kẹ́ òkun, mo dúpẹ́ gbogbo ìgbà, mo dúpẹ́ gbogbo ìgbà, mo dúpẹ́ o. Ẹ máa bá mi kí ìyá mi Òjíṣẹ́ àti bàbá mi Space TV. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìgbà. Orí nínú àwọn tí wọ́n láǹfààní tí wọ́n máa ń fọ́n gbogbo ọ̀rọ̀ àbíṣẹ́ tá a bá ṣe tí wọ́n máa ń fọ́n káàkiri àgbálá ayé lára wọn ni wọ́n wà. Mo kí wọn o, mo yìn wọ́n. Ẹ jẹ́ láǹfààní ká gbá wọn voice note yìí. Ó jẹ́ pé irọ́ ló pa Sunday kò sọ fún gbogbo òmìnira á jẹ́ wípé irọ́ ló pa wọn. Sunday tó sọ pé ó gbówó òmìnira á jẹ́ pé wo ní tìrí irọ́ ló pa mọ́. Ẹ gbọ́ Soyekoribe nìyí á gbọ́ síwájú ló fi mọ̀ wípé gbogbo ohun tá a bá ń ṣe Biro bá lọ lógún ọdún Biro bá lọ lọ́gbọ̀n oṣù ọjọ́ kan ṣoṣo lòtítọ́ bá òtítọ́ délẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní tẹ́ gbé mọ́jà sọ́lá ṣépè ńjọ́ kìíní àná dákun níbo lè pé ń darí lọ nísìnyí. Yorùbá tó ní èké ní ń pẹrú èpè báyìí ní ń polè ilẹ̀ dídà ní ń pọ̀ rẹ́ alájọbí báyìí ní ń pè ìkẹni tí bá dání. Orí bí wọ́n bá sọ̀rọ̀ fún ọ dákun ìwọ náà wọ ọ̀rọ̀ yìí yẹ́bẹ́yẹ́bẹ́ kó o tó fi hùwà. Wá wo gbogbo ẹni tó ti kọsẹ̀ lára bàbá Banji Akintoye àtolóyè mọ́jà sọ́lá wípé olè ni wọ́n olè. Igboho Sunday Kútọnu ẹnu lásán lóní ẹnu pọ̀ níbo lẹ fojú sí lónìí. Ẹ jẹ́ á gbọ́ síwájú dáadáa. Àrọ́ mọ́ ajẹ́ pé irọ́ ló pa Sunday kò sọ fún gbogbo òmìnira á jẹ́ wípé irọ́ ló pa wọn lóòótọ́. Mọ̀mọ́ ìtẹ́gbẹ̀ wọlé mi níwá yín tì mọ́ mi ìtẹ́gbẹ̀ wọlé. Bó ṣe ń parọ́ káàkiri wàá mú orí ilé wàá tẹ̀wé ilé wàá mú orí ilé. Ṣó ń gbọ́ bó o ti ń parọ́ káàkiri nìyẹn wàá mórí eléyìí wàá sẹ̀mẹ́lẹ̀ yìí wàá mórí tọ̀hún wàá sẹ̀mọ́ tọ̀hún. Bí wọ́n ti mórí gbogbo àwọn agitators àjàjàgbara nínú Yorùbá nation tí wọ́n forí yín gbára yín nígbà tẹ́ ẹ̀ dá làákàyè ara yín ní. Bọ́lọ́yè mọ́jà sọ́lá ṣe jẹ́ ẹ̀gbọ́n mi tó bó bá sọ̀rọ̀ fún mi màá jọ wò á bèlè pé bó bá sọ̀rọ̀ fún mọ́jà sọ́lá kó o tó parí rẹ̀ ló ti mọ ohun tó o fẹ́ sọ. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń ṣe Yorùbá nation struggle làákàyè ọ̀pọ̀lọpọ̀ tó kan nípa ó ṣe pé àtàsíwìn àti wèrè ló tan fóònù síwájú ló pe ara rẹ̀ ní agitators ló pe ara rẹ̀ ní speaker àwọn agitators ọwọ́ àtàn yín bàbí ò tán yín. Orí Soyekoribe ló ní ipò ṣe pé irọ́ lọ fi ń ṣayé bọ́ ọba mórí eléyìí ọ̀lẹ̀ méléyìí bọ́ ọba mórí tọ̀hún ọ̀lẹ̀ mọ́tọ̀hún ṣé mi ni mo sọ àbẹ́mi mo kó sáàrin wọn. Orí irọ́ ò lérè àfàbámọ̀ lónìí níbo lẹjọ fojú sí. Níjọ́ tí wọ́n sọ pé àwọn declare a sọ fún yín pé declare kan ló kàn. Níjọ́ tí wọ́n sọ fún yín pé reclaim a sọ fún yín pé kí lẹ̀ ń reclaim. Níjọ́ tí wọ́n sọ fún yín pé blueprint wà a sọ fún yín pé mo blueprint wà. Níjọ́ tí wọ́n sọ fún yín pé United Nations ti fáwọn lóòtẹ̀ a sọ fún yín pé ẹ jẹ́ àwòwé ká bá yín kà á. Níjọ́ tí wọ́n sọ fún yín pé surveillance camera wà káàkiri a sọ fún yín pé mo ní surveillance camera wà. Níjọ́ tí wọ́n sọ fún yín pé àwọn adelé wà ń bẹ̀ àwọn adelé dà. Orí jàmbá tà fún jàmbára elételèté yé Àkànbí mò ń bọ̀ já tẹ̀síwájú. Wàá tẹ̀wé ilé nítorí àti ìdajì náà ní. Ó ń retí ọlọ́run tó bí sùúrù dè mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ kó gbowó lọ́wọ́ mi. Mo sọ fún ọ pé mi ò fẹ́ jẹ́ kó o gbowó lọ́wọ́ ọmọ Yorùbá. Lọ́jọ́ kìíní àná àwọn owó lẹ́pẹ̀ lólè àwọn owó lẹ́pẹ̀ lóní jìbìtì àwọn owó lẹ́ni wọ́n gbowó ló fi jẹ́ wípé gbogbo ohun tá a bá ń ṣe ẹja rántí ọjọ́ ọ̀la o. Àkànbí ẹja tẹ̀síwájú. Wàá mórí ilé orí pé kò ṣáà lè rí olè jà. Wàá mórí eléyìí wàá fi ṣe eléyìí kó o ṣáà lè rí olè jà. Kó o ṣáà lè rí olè jà. Ṣé mi ni mò ń sọ̀rọ̀ ńbẹ̀? Ta ló sọ̀rọ̀? Ta ni ń wíjọ́? Ló fi jẹ́ wípé gbogbo ohun tá a bá ń ṣe ẹja lọ bẹ̀rù àtúbọ̀tán ẹja lọ bẹ̀rù ọ̀la wípé kí la yóò sọ lọ́jà lọ́jọ́ tí mo bá kú
àwáyé kúkò sí iyẹ̀pẹ̀ gbogbo wa bó bá dọjọ́ ọjọ́ kan ó padà wá dèrùpẹ̀ èmi ó kú ò láyé ìwọ kú ò kí láyé fẹ́ sọ nípa rẹ̀ wòlíì ọ̀ṣọ́fà iṣẹ́ tí wọ́n ṣe láyé fi ròyìn wọn wòlíì àdéọlá àsákìyàtọ̀ ọ̀nà wà mímọ́ iṣẹ́ tí wọ́n ṣe láyé fi wòrí wọn iṣẹ́ tí Odùduwà àtẹ̀wọ̀ràn Ọ̀rúnmìlà ṣe tí gbogbo wọn ṣe la fi ròyìn wọn yé ó mọ̀ wá lé o ẹja mo kí bàbá mi Ifágbèmí Ogbe Ìyọ́nú. amúrelé wàá sẹ́mẹ́lé wàá múrelé wàá gbàmẹ́lé wàá múrelé wàá gbà wà àwọn bọ́ọ̀lù ohun orí gbogbo wọn gbòógà ó sẹ́rí mọ́ mọ́ra. Omórí gbogbo mídíà ọ̀sẹ̀ wọn mọ́ra wọn gbòógà lórí gbogbo wọn tó bá ń gbọ́ orí wọn ó fọ́nká síbẹ̀ orí ẹ ó fọ́nká síbẹ̀ orí gbogbo wọn wá fọ́nká àtẹni tó ti ṣiṣẹ́ àdúrà tẹ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ èpè àìmọye ẹni tó bú olóyè mọ́jà sọ́lá níbo lẹ fojú sí lónìí mo kí Tèmítáyọ̀ mo sì kí Ẹniọlá mi ò ní ṣaláì mọ́ kí wọn Olúṣọ̀gá Ẹniọlá Matthew mo sì kí ọ̀rẹ́ mi dáadáa Ifá gbogbo lé ọmọ bàbá mi Yẹmí Ẹlẹ́bùbọn ọ̀gbẹ́yìn kùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yìn àjọṣe kékeré àjọ lọ léèwé lóde Òṣogbo ni ẹ̀yìn ọ̀rẹ́ mi láti kékeré ìmùlẹ̀ mi ẹ̀yìn bá a bá làjà padà rírí irọ́ la fi pa bá a bá ti kó léèwé ilé bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn là ń gbà lọ tá a lọ láǹfààní tá a jẹ ẹ̀yìn ó ti yọ á jẹran dáadáa ẹ̀yìn mò ń bọ̀. gbogbo ibi kí n tó bá wọ̀ wàá tú gbogbo ẹ̀ka wàá ṣe orí wọn wàá ṣe múra. orí gbogbo ibi tó o bá wọ̀ wàá tú gbogbo wọn wàá ṣẹ́rí gbogbo wọn ká orí ta lè ṣù dákun èèyàn lè ṣù gbogbo bí èṣù ní máa ń wọ̀bì kan tí máa ń tú gbogbo ẹ̀ ká orí àárín wọn dàrú ó dọ̀rọ̀ ìtàn rìkísí pawọ́pọ̀ wọn dọ̀rẹ́ àbòsí bàbá Banji Akintoye àtolóyè mọ́jà sọ́lá ni wọ́n fẹ́ ṣe wọ́n dọmọ ìyá pàpàǹdodo Ọlọ́run kú ṣe gbogbo yín lẹ dẹ́hùn rẹ̀ mọ̀ tí ẹ ṣe wípé àwọn ala ẹ́dì tiẹ̀ orí òtútù tí ń kìlọ̀ fún ní pátá ooru ni ó kìlọ̀ fálákànkù ẹ̀wù gbogbo owó tó ní ẹ̀yìn wọn sọ̀pọ̀ọ̀tì ẹ̀ ní wọn sọ̀pọ̀ọ̀tì ẹ̀ ní dákun ṣé wọn náà lè sọ̀pọ̀ọ̀tì eléyìí lọ́jọ́ táwa ń sọ fún yín pé ohun tójú àgbárí tó fi jìn bójú ọmọdé bá rí yóò tù yángayánga ẹ̀yin ẹja tẹ̀síwájú. àwọn ibi tí wàá ti jalè ibi tí wàá ti rọ́ọ̀bù gbogbo àwọn tó máa ń sọ wípé mo ń gbowó lọ. ibi tí wàá ti jalè ibi tí wàá ti rọ́ọ̀bù ṣé mi ni mo sọ̀rọ̀ ẹja tẹ̀síwájú. olówó ẹgbẹ́ ó sọ $200 fún mi àbí $200 ó ti hàn sí wọn lójú rẹ̀ ó sanwó fún mi gan gidi. àyè ní ọdún ẹgbẹ́ ó ti hàn sí wọn létí pé àjọ ìṣẹ̀gbẹ́ ni àbí. ìrẹ́rù béèyàn ṣe rò tèmi yàtọ̀ pọ́nbélé lórúkọ tèmi fún ìtèmi ó yàtọ̀ pọ́nbélé. bẹ́ẹ̀ bá gbọ́ dáadáa ó ní àwọn tí wọ́n fóun ní $200 tí wọ́n fóun ní £200 wọ́n láǹfààní wọ́n rọ́pò òun bẹ̀ àwọn sì gbà yí tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀yin o orí má bínú èèyàn má sì bínú orí tá a yàn ṣọ̀tọ̀ọ̀tọ̀ ifá kan ní tẹlẹ́dùnmọ́re láti wá sáyé lọ́dọ̀ aṣẹ̀dá láti ṣe ìpínwìn ìmùlẹ̀ ìgbà tá a ṣèpinlẹ̀ ọ̀hún náà tán la tó lọ sọ́dọ̀ alábòdì ọ̀run àjàlá alámàmọ̀pín mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun lọ́dọ̀ àjàlá alámàmọ̀pín ní gbogbo wa ti yanrí tá a gbé wá sókè èpè bá a bá yanrí ọ̀hún tán la tó ṣẹ̀ṣẹ̀ dọlẹ̀ ká tó lè dọmọ tuntun bọ́mọ tuntun bá fẹ́ wálé ayé akọ́kọ́ lọ sínú odò àárò sóhun lomira tí kọ́ jáde lábẹ́ àwọn obìnrin tó bá fẹ́ bímọ tá a bá kò nínú odò àárò tán inú odò ẹ̀jẹ̀ ló tún kù bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn ló ṣe ábọ̀mù ìgbà náà tí wọ́n pè ní orí mi kàṣà ìfẹ́ tèmi o ẹlẹ́dá mi kàṣà ìgbọ́ tèmi ẹja tẹ̀síwájú. tí ìṣe ti kékeré wàá mú ilé wàá gbàpọ̀ wàá mú ilé ibi tó jẹ́ ń lọ gbogbogbò destination gbogbogbò ni ibi tó ti máa jalè ibi tó. wà á mórí eléyìí wà á sọ sílẹ̀ wà á mórí eléyìí wà á sọ sílẹ̀ àmọ́ bí tó ń lọ tó o fẹ́ pinlẹ̀ sí náà ni olè tó o fẹ́ jà dákun ṣé mi ni
ṣé mi mo gbowó lọ́wọ́ rẹ òun ló fi jẹ́ pé Biro bá lọ lógún ọdún Biro bá lọ lọ́gbọ̀n oṣù ọjọ́ kan ṣoṣo lòtítọ́ ọba ẹja tẹ̀síwájú. Reclaim, occupy, menstruation, party, gbogbo àwọn party tán, gbogbo orúkọ menstruation tán lé menstruation 109, menstruation 202, menstruation 303, menstruation 404, menstruation 505, menstruation 202. Adele number 1, Adele number 2, Adele, Terry, no Terry. Ó ti Adele, occupy number 1, occupy number 2, occupy kọ́, ó ti Terry. Ìtẹ́rí mi number 1, ìtẹ́rí mi 002, ìtẹ́rí mi 006. Ó ṣáà ń dálùdàpọ̀ nítorí kí ló fi ń dálùdàpọ̀ káàkiri torí armed robbery. Ó ṣáà lè rówó jẹ. Wọ́n bí arábìnrin yìí ṣe kà á tí wọ́n yí orúkọ padà oríṣiríṣi èyìnbó ẹjẹ́ ibẹ̀ yẹn àwọn pọ́ìntì wà ń bẹ̀. Wọ́n pè ní reclaim, wọ́n pè ní occupy, wọ́n pè ní Adele 1, Adele 2, Adele 3, kìíní kan 103, kìíní kan 107. Ibẹ̀ yẹn dùn, ó pa àwọn èèyàn lẹ́rìn. Ẹjọ́ tún bẹ̀ yẹn gbọ́ ẹjọ́. Ibẹ̀ yẹn dùn díẹ̀. Páàdì, gbogbo àwọn páàdì tán, gbogbo orúkọ menstruation tán lé menstruation. Orí gbogbo páàdì kìíní kan, orúkọ menstruation tán nígbà tí ò sórúkọ mọ́. Menstruation 109, menstruation 202, menstruation 109, menstruation 202, menstruation 303, menstruation 303, menstruation 404, menstruation 404, menstruation 405. menstruation 505, menstruation. Ẹ dákun ẹ fún mi ní emoji ẹ̀rín ẹyin orí mọ́jà sọ́lá ló mú wọn orí mọ́jà sọ́lá ló mú wọn èmi yìí orí Soyekoribe ó wá di ajá àgbòrò ẹ̀yin o ẹ̀jẹ̀ arimọ́jà sọ́lá ju bàbá wọn náà o. Ẹni ẹgbẹ̀tẹ̀ pèrò kẹsànwọ́ rẹ̀ délẹ̀. Àdìsáyé nígbèlè ló ń gbèlè o. Wájà Sọ́lá, akọni Òdùwà. Àfọ́kùnkùn tí ló ti kára sí kára. Aṣíwájú ogun, má gbẹ̀yìn ogun o. Ìwọ la bá wọn rò, máa máa jẹ̀bi. Lọ́jọ́ tí mo lọ ṣe tíráàkì yìí nígbà mo ti Oloye ẹ̀gbọ́n alpha ṣínà yìí lè parọ́ fún ọ a ní mi ò gbowó kankan sẹ́ẹ̀ ni mo fi wá ní ìwọ la bá wọn rò máa jẹ̀bi ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. Wájà Sọ́lá, ọkọ̀ bàbá nílé o. Àdìsáyé, ọkọ̀ bàbá lóde.
Àdìsá. Orí ẹ má jà á jóra wọn dátà ẹjẹ àtẹ̀síwájú rìkílẹ̀mù rìfọ́ọ̀mù gbogbo gbogbo orúkọ tán ní orúkọ ẹjẹ tún padà sẹ́yìn síbẹ̀ ibẹ̀ ń dùn púpọ̀ ó dùn púpọ̀ ibẹ̀ ń dùn. Àwọn páàdì tán gbogbo orúkọ menstruation tán lé menstruation gbogbo orúkọ menstruation tán lé menstruation gan ni ibi tó ti máa gbà. Fún ìdèmí ó yàtọ̀ pọ́ńbé lébi tí ṣe ti kékeré. Wàá mú ilé wàá gbà pọ̀ wàá mú ilé ibi tó jẹ́ ń lọ gbogbogbò destination gbogbogbò ni ibi tó ti máa gbà lè ibi tó lọ nìyẹn. Reclaim, occupy, menstruation, páàdì gbogbo àwọn páàdì tán gbogbo orúkọ menstruation tán lé menstruation 109 menstruation 202 menstruation 302 menstruation 404 menstruation 505 menstruation 202 adele number 1 adele number 2 adele ìtẹ́rì no ìtẹ́rì ojúdá adele occupy number 1 occupy number 2 occupy kọ́ ojútì di ìtẹ́rì number 1 ìtẹ́rì mi 002 ìtẹ́rì mi 002 ó ṣáà ń dálùdàpọ̀ nítorí kí ló fi ń dálùdàpọ̀ káàkiri torí armed robbery ó ṣáà lè rówó jí náà. Ẹ̀rí kíní yìí fẹ́ jọ bí eré ni kò ń ṣeré rárá nítorí rìkílẹ̀mù adélè pàdì 107 ẹjẹ́ ibẹ̀ yẹn dùn ẹjọ́ ẹ má bínú ó dùn gan ni ó yẹ kéèyàn gé kó fi ṣe kéèyàn ní kí iye yk kó báyàn míì sí ẹ̀. Wàá mú ilé wàá gbà pọ̀ wàá mú ilé ibi tó jẹ́ ń lọ gbogbogbò destination gbogbogbò ni ibi tó ti máa gbà lè ibi tó lọ nìyẹn. Reclaim, occupy, menstruation, páàdì gbogbo àwọn páàdì tán gbogbo orúkọ menstruation tán lé menstruation 109 menstruation 202 menstruation 303 menstruation 404 menstruation 505 menstruation 202 adele number 1 adele number 2 adele ìtẹ́rì no ìtẹ́rì ojúdá adele occupy number 1 occupy number 2 occupy kọ́ ojútì di ìtẹ́rì number 1 ìtẹ́rì mi 002 ìtẹ́rì mi 006 ó ṣáà ń dálùdàpọ̀ nítorí kí ló fi ń dálùdàpọ̀ káàkiri torí armed robbery ó ṣáà lè rówó jí náà. Gbogbo ọ̀nà tó wà ní àtìmọ́wó jí náà ni interim 102 interim 103 interim number 1 interim number 2 interim number 3 menstruation 1 menstruation 2 menstruation 419 provision governor primary 1 provision primary 2 provision primary 3 provision secondary 1 provision primary 3 gbogbo ẹ̀ ṣáà òun gbogbo ẹ̀ ó ń ṣẹ́pọ̀ mọ́ra wọn tó kò ṣáà lè rí òní tà náà ni torí gbogbo nǹkan tó ń ṣe náà armed robbery kò ṣáà lè scam náà ni ó gbé ìrìnàjò ẹ ló dé yìí ó gbé alára ló lè ó gbé tàmẹ̀dù ló lè ó gbé everybody ló lè. Ó pe alára ló lè ó pe ajérò ló lè ó pe tàmẹ̀dù ló lè orí ọ̀rọ̀ yìí ó panilẹ́rìn-ín àfi ká láǹfààní ká wá owó fún DJ YK kó bá wa mix ẹ̀ kó bá wa ṣe remix ẹ̀ ìtì ẹ̀wọ̀n kó gùn lọ wájú tó bá ká ṣe reclaim ká ṣe interim number 1 orí gbogbo wọn tó ti torí Soyekoribe àti onítìrí tó kọsẹ̀ lára àwọn tọ́lọ́hùn ránṣẹ́ bí Májàsọ́lá bá rí gbogbo eléyìí wọ́n bá lóun ò ṣe Yorùbá nation mọ́ sẹ́nìkan kan lẹ́nu èébú sí báyìí bí àwọn olólùfẹ́ Májàsọ́lá bá ti torí gbogbo eléyìí tí wọ́n bá ní ó jáwọ́ pé àbùkù àtàrífìn yìí pọ̀ ṣé ta wá ló lè ta ló lè ta lẹni tó lùrán Yorùbá jìbìtì ta lẹni tó fi ọ̀rọ̀ dúdùn tó fi tàn yín jẹ ta lẹni tó ṣe pé irọ́ ló fi ń ṣayé rẹ̀ ló fi jẹ́ wípé mo máa ń sọ wípé I see more than I talk I know more than I speak
tí mo bá dáfẹ́ lẹ́yìn sí inú kinní tí mi ò wá pè ẹ́ ń tà ń bì yìí tí mo bá wá láǹfààní tí mò ń fẹnu júwe pé tí mò ń pa lówe tí mò ń pa lẹ́nà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní wọ́n wá sọnù dúdò ní wọ́n wá fẹnu gba mọ́jà sọ́lá kalẹ̀ ní orí já tún tẹ̀síwájú. àti wá gbé owó ìṣẹ́jú àti wá gbé já gbogbo ọmọ Yorùbá mo bẹ̀ yín ẹ fi ọ̀tẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀yin world media ẹ gbàgbé. kò ní dáa fún yín àwọn wo ni world media mi ò tiẹ̀ gbọ́ gbogbo bíbá yìí láti àárọ̀ tó ti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi àwọn wo lẹjọ́ ń ṣe world media àwọn wo ni ẹjọ́ ń ṣe world media àwọn wo lẹ ń pè àwọn wo lẹjọ́ dáràn ẹni tí wọ́n bá pápá lọ́wọ́ ẹ̀ ló gé apá ẹ̀yin world media wèrè wo ẹ̀yin wo lẹ ń pè ẹ̀yin lẹ sọ pé kí lorúkọ yín òmìnira 2022 dèdèrè yọ ọ́ lẹ́nu àwọn wo lẹjọ́ ń ṣe ẹ ti ṣe ní kókó jábele kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn wo ni ọmọ Yorùbá ẹ̀yin òmìnira oríbi tí mọ́jà sọ́lá bàdé yìí ni wọ́n bá fi dáadáa tèmi kó mọ bọ̀ ńlé kó pa Yorùbá nation tì tí Yorùbá bá jìyà dáadáa lọ́jọ́ tá a bá rí adarí tó yẹ ká tẹ̀lé á tẹ̀lé lọ́jọ́ tá a bá rí mẹ̀sáyà ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì ọjọ́ kìíní àná àìgbọ́rọ̀ só lórí wọn lẹ́nu ìrìn àjò ọjọ́ mẹ́ta padà di ọdún mẹ́ta ọ̀rọ̀ wọn ò yàtọ̀ síbẹ̀ orí ọ̀rọ̀ wọn ò yàtọ̀ Mósìsì ké ó ké orí títí di bí mo ṣe fẹ́ ṣètò yìí tèmi àtolóyè mọ́jà sọ́lá sọ̀rọ̀ ẹ má jẹ́ n parọ́ fún yín lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo àwọn alábàáṣe àwọn ọ̀rẹ́ àwọn ẹbí mo rí ẹnìkan lára àwọn agitators yẹn tí ń sọ fún mi pé ọ̀rọ̀ mọ́jà sọ́lá ti ké lọ́rọ̀ ẹbí ẹ̀jẹ̀ ti ké lẹ́yìn ẹbí o but olóyè mọ́jà sọ́lá ti láǹfààní ó ti bẹ̀ mí pé kí n dákun kí n kúrò lórí ẹ̀ mi ò bá yàkàyàkà rẹ èmi àti òjọ ṣe media group bọ́ bá rí bẹ́ẹ̀ ìwọ ò ṣe gbé ẹ̀gbọ́n tiẹ̀ síta kẹ́ ẹ máa fi léde kó lẹ́gbọ́n rẹ kọjá bẹ́ẹ̀ olórí burúkú lọmọ ẹlòmíì ó ti di ẹ̀kejì obìnrin yẹn ẹ̀kẹta ò ní délé pé èmi àti òjọ ní anything in common I don't mingle with you people I don't associate myself what I need is to defend protect my blood first ni wọ́n fi ní blood is thicker than water àsán olórí burúkú gbogbo that woman if you ever step on my boundaries again I will tell you the stuff I'm made of I never mingle with you whenever I want to protect defend and tell you this is what the family or his friends told me to do who are you? That is their own protocol to follow. A lot of you sat down. In other countries, you only come on here to say you are agitating. The next thing is to come after me. This is your second time. I won't make you mention your name. But the next time you did it, you are gone. I will tell you in all ramification. Àkọ́kọ́ ò gbọ́ Yorùbá tó mi. Yorùbá Ọ̀yọ́ ni mò ń sọ. Yorùbá Oǹdó mọ́ Yorùbá Èkìtì ló mọ́ ń sọ. Ò gbọ́ Yorùbá tó mi. Kọ́kọ́ gbàgbé ẹ̀. Hand and well spoken. Wọ́n bí ọ̀rẹ́ kọ́níkájọ́ fi èyìnbó deliver. You can't go far. This is your second time. The third time. Oh, ní délé pé. I don't ever come after any agitators to attack you. If I did my own program to secure, protect the integrity of the family,
ẹ̀tàn tẹ́ Tábíọ́lá pa ní èèyàn mélòó ló yọjú nígbà tí wọ́n lọ sí tí ó kú. Ẹ̀tàn lẹ́mọ́ tàyàn. Please, please, please. This is a warning. And I'm giving you an order to stay away from me. To stay away from me. My life has been a joy to me. No matter where I go or whosoever I could meet in life, I've learned to live in harmony with happy friends and fools. Don't step on my boundaries again. Mr. Wisdom, Wambi, don't tell me that. Don't tell me that. You have your own husband. Your husband have time to sleep with you. But Obama wípé ọ̀rọ̀ májàsọ́lá kan lára kò yẹ kó kárẹ̀ múùfù tọkọ ẹ bá fọwọ́ pa lọ́yàn. Ṣé láti bí ọdún méjì yẹn ọkọ ẹ ò bẹ́ ọ sùn? Àbọ̀ ò jẹun? Kò yẹ kí o mú ọ̀sà rẹ̀ dìde. Jàmbá tà fún jàmbá rẹ̀ létè yé. Ẹja kò mẹ́. Mo kàn rántí ní ìsinmi. Don't. If you come again with me, I will let you know the stuff I made of. Nígbà tí ìwọ ń pe world media, pé káwọn world media kẹjọ ṣe kọ́ gbàgbé pé àwọn kọ́ ni wọ́n dáwó fáwọn ọmọ Yorùbá ló dá. What media, which one will you carry along with you? Òun la fi mọ́ sọ fún yín pé ẹ tẹ̀lé jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. Orí àgbàlagbà lọ́lá a kì í gẹṣin ọlá ní kùkùbùn. Ẹ̀dá tó bá gun ọṣọ ọlá ní kùkùbùn, ẹṣin ọlá a máa dárú wọn mọ́lẹ̀ gbaragada. Mọ́ gẹṣin ọlá ní kùkùbùn. Ẹṣin ọlá táráyé fi ń tì yín lẹ́gùn kùkùbùn. Ẹṣin ọlá tẹ́ ẹgùn ní kùkùbùn ló jẹ́ kẹ́ ẹ mọ bú bàbá Banji Akintoye. Ẹṣin ọlá tẹ́ ẹgùn kùkùbùn ló jẹ́ kẹ́ ẹ máa bú ẹni tọ́lọ́hun rán sí yín. Ẹṣin ọlá tẹ́ ẹgùn kùkùbùn ló jẹ́ kẹ́ ẹ máa ṣépè fún ewu orí. Orí kò sí ohun tá a ṣe tí ó gbé láyé. Ìhà tó ní kálukú fi ṣe Yorùbá nation ó yàtọ̀tọ̀. Mi ò monetize Facebook account mi. YouTube mi mo ṣẹ̀ṣẹ̀ ní YouTube níbẹ̀rẹ̀ ọdún yìí ni. Síbẹ̀síbẹ̀ is not monetized. Mo monetize ẹ̀ ní around April. Wọ́n ti monetize mi ní May. Since then I'm not monetized. I don't see any source of incomes in Yoruba nation. I'm doing it because of the love of my ethnicity and of the love of my brother. Ohun tí mo ṣe lọ́dọ̀ ìyàwó Adogan, I've never come on here to ask for money. But mo rí wípé ó necessary. Because I'm a man of integrity with policy and with principle. Nítorí gbogbo ohun tó bá lè defend, má ṣe. Báwọn kan bá dìde lọ́la ní ìsìn pé wọ́n gbowó fún ìyàwó kíní kan. Èmi tí àwa tá wà ń bẹ̀, Sunday dúdú. Ládélé tó wà tí lè di kéjọ dé. Ìyàwó Àdògán àwa tá wà ń bẹ̀ tó 5 sí 6. Àbí èèyàn kọ́ jẹ́wọ́ ohun tó bá ṣẹlẹ̀. Ohun tó bá ti pè láṣìírí kó jẹ́wọ́ nìkan. Tó bá ti ẹnìkejì náà lẹ́ni tó lè sọ fún. Nítorí ẹ̀ mi ò ṣáwó mọ́jà àgbọ́, mi ò ṣáwó kòńkẹ́lẹ́. Saheed rẹ̀ mbẹ̀mbẹ̀. That is why ló fi dàbí pé mo dá dúró. Ló fi jẹ́ pé mo máa ń wá ọ̀rọ̀ bí ó ti láǹfààní tí ó tò láàrin èèyàn méjì tí bá ń jà. Ẹni tí mò ń sọ aṣàjẹmọ́sẹ́ ni mi àṣòṣà lódò mọ́ bẹ̀rù. Dara, don't ever mention my name again. Dara, don't mention my name again.
àpọ́nlé ni ìyá wa dára. How old are you? Oh, tí sí ní age of puberty. Ẹni tó bá ti lè gba 18 years lọ́wọ́ ẹ̀, age mate ni. Wọ́n ì tí mọ bá ọ sùn níjọ́ tí wọ́n ti bí mi. So don't ever pass away my boundary anymore. If you do that, I will let you know the stuff I made of. Ọṣà àgbọ̀ ọgbọ́n Yorùbá ó ní ẹ má jẹ́ ògbé owó yìí já o, ẹ má jẹ́ ògbé owó yìí já. Ta ni ó lọ bá jà? Ẹ̀yin tẹ́jọ́ pinlẹ̀ asínwín náà ní kẹjọ́ owó wèrè sàn. Afọ́jú ń fafọ́jú pọ̀ pa. Níbo lẹ fẹ́ múra yín dé bí èso inú oko ànù? Afọ́jú ń fafọ́jú pọ̀ pa. Ẹni tí ò débi tí Fúlàní ti àtáàkì wọn rí. Afọ́jú ń fafọ́jú pọ̀ pa. Dìdìrìn wọ́n pè ọ́ dìdìrìn. Oníṣùgọ́mù ló ń jẹ́. Àti wèrè àti sùn ẹgbẹ́ ọmọ ìyá àgbọ̀ kan náà ní gbogbo wọn. Ọ̀bọ lájídò ní bàbá tó bí wọn lọ́mọ. Wèrè mú wèrè, òmùgọ̀ lé òpònú. Ta ni kó mọ bá yín lé wọn kiri? Jàmbá tà fún jàmbára, elételèté yé. Ètè tẹ́jọ́ ń dáyé ra yín. Ẹ̀yin náà ni ẹjọ́ forí kwépè. Ẹ̀yin náà ni ẹjọ́ láǹfààní kẹjọ́ forí kó gbogbo tẹ́ ẹ bá jọ sọ. Ẹ̀yin náà ni ẹjọ́ forí kóranù. Àwọn àwọn oníkó mọ bọ́ ọ lé kiri. Orí èpè kìí ṣi ní mú. Bẹ́ẹ̀ lè pè kìí ṣi níjà. Ẹni bá wùwà àdúrà bá bá ń ṣépè fún àdúrà ní ọmọ jẹ́sì. Ẹ̀dá tó wùwà èpè bá a fojoojúmọ́ gorí òkè lọ súre fún èpè ní ọmọ jásì. Ẹ̀dá tó gbèbù ìkà ọmọ rẹ̀ ọ̀jẹ̀ ń bẹ̀. Ibi ẹ bá ìdí àjò Yorùbá nation alẹ́lẹ̀ Yorùbá ò bí yín. Ibi ẹjọ́ forúkọ Olúwa purọ́dé yóò jọ bí yín. Ibi ẹjọ́ táwọn èèyàn dé tẹ́ fi lọ́wọ́ lọ́wọ́ gbà yóò jọ bí yín. Ẹ lọ́rọ́ ti pé kò sóhun tó gbé. Ọmọdé bùrókò ó bojú wẹ̀yìn. Òòjọ́ lóró polúwéré ń jà. Yọ padà bí yín. Orí Ifá rọ̀ wá Ọ̀rúnmìlà rọ̀ wá. Ní gúúsù níyànmọ́ lárèwá nídà méjì òkun nídà méjì ọ̀sà láàrin gbùngbùn ayé òun ọ̀run bí gégégi bá ń gégi inú igbó olúgbòhun àgbà ẹ̀yìn àgbẹ̀ gbà lọ́wọ́ mi ẹ sọ́ dire. Alálẹ̀ Yorùbá ó bí yín. Òǹfìrò kọjá ó bí yín. Lágẹ̀lú ilẹ̀ Ìbàdàn ó bí yín. Ọ̀rànyàn ó bí yín. Ògùn ó bí yín. Olúkòso àyàrá náà kàtà yẹ́rìyẹ́rì ó bí yín. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ Ọlọ́run ayùn yóò bí yín. Orí gbogbo ọmọ Yorùbá yóò bí yín. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi dàrin àjò yìí rú débi tó dé. Orí ọmọ Yorùbá ó bí yín. Àjàká yóò bí yín. Àjàdí ìkó ó bí yín. Òfin ọ̀kọ̀jọ́ ó bí yín. Ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú ó bí yín. Egun ojú ó bí yín. Ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú. Ajíbóyè yóò bí yín. Ọba àtẹ̀lá bípa ó bí yín. Alálẹ̀ ìṣẹ̀dá ìlú Ìgbòho yóò bí yín. Ẹ̀yin nu Ọlọ́run. Orí ká gbàgbé ìjà, ká gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Ìbànújẹ́ tẹ́ ẹ dá sínú ẹbí Mọ́jàsọ́lá òkèrè. Mo wá ń sọ̀rọ̀ yẹn kọ́ mọ sọ fún mi pé ọ̀rọ̀ Mọ́jàsọ́lá kọjá ọ̀rọ̀ ẹbí. Gbórúkọ bàbá rẹ síta. Well, that woman, if you ever step against my boundaries again,
Oloye Májàsọ́lá ó bẹ̀ mí tí mi ò ní gbọ́. Wàá máa ṣe show fún mi. Irú orí burúkú wo nìyẹn? Èmi àti ẹjọ́ ṣe mídíà Yorùbá Nation ni. Àbí èmi àti ẹjọ́ àjọ lọ́rọ̀ àsọtì ni. Àbí mi wà náà ọmọ tí ń tọrọ owó lọ́wọ́ ẹ ni. Àbí mo gbowó lọ́wọ́ ẹ rí ni. Àbí mo béèrè data lọ́wọ́ ẹ rí ni. Mo béèrè information lọ́wọ́ ẹ rí ni. Do you have anything in common? What sort of rubbish is that? Tẹ́ ẹ̀ bá tiẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń darí ọkọ tí yín nù ṣé lè má darí ọkọ lọ́kọ ni? Tẹ́ ẹ̀ bá mọ bí wọ́n ti ń bá baálé ilé sọ̀rọ̀ kójọ mọ nínú ilé yín àti àwọn ọkọ yín àwọn wo. This is a warning. Tó jẹ́ ń tún rí kí wọ́n sọ fún mi kó o tún kọjá. Kó o tún ṣèṣì o kọjá. My people, have I ever attacked any agitators before? I don't do that. Kò sí ohun tí mo fẹ́ ṣe tó Oloye Májàsọ́lá ò mọ̀ sí. Wíwà l'Óṣogbo mi ò mọ̀ sí. What is the meaning of all this rubbish? The first time now, Timoni, gbogbo agitators, don't make mention of Oloye Igboho. You are the one who came to attack me. Next thing you came again. Keta, you won't dare it. You remember the last time all these Odudua, People Congress, Odudua, OPC, they attack you. I came on air to say what offense has Dara committed what offense has Dara committed? If you do it again, if you do that again, I will let you know the stuff I made of. Kí n tó sọ̀rọ̀, ó ti ń pọ̀. Ṣé mi wá wà nù àwọn tẹjọ́ máa ń búra jẹjọ́ máa ń dádì dẹ̀rẹ̀ wò ni? Àjọ sínú ẹ̀, àjọ sírú ẹ̀, àjọ ní ìkankan pẹ̀lú ra wa. Kí ni tèmi àti tiẹ̀? Do your own in your own way. Can you control me what to say? Why twisting all money? Àwọn olólùfẹ́ Májàsọ́lá àtàwọn Yorùbá Nation wọ́n ń fa Oloye Májàsọ́lá mọ́ra wọn lọ́wọ́. Ọ̀rọ̀ yìí wá di ewúrẹ́ tó wọ ìsọ̀lẹ̀ aláwo ni ó gba sùúrù. Mi ò ṣọ́ yẹn gbogbo ẹni tó bá gbọ́ mo bẹ gbogbo agitators mo pọ́n wọ̀ gan lé mo bì ọ́ ni. Ṣé mo wá jẹ́ran rírọ̀ tí ó mọ̀ bẹ agitators ni? Yóò bá fùrọ̀ yálà ya agitators. Kí n tẹ́mi pẹ̀lú tí? Kí ni tèmi pẹ̀lú tí? Kí ni tèmi? Wàá dẹ̀ máa ṣe bí pé wọ́n ni Vanda. Ǹlẹ́ o, àwọn wọlé ǹlẹ́ o. Má wà mọ́. Ẹ wá ń jẹ́ kí mídíà jẹ́ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti rínú ilé sọ́kọ yín. Ẹ mọ̀ yí pé appearance yín, manners yín jẹ́ ká yóò mọ bẹ́ẹ̀ ṣe rí. People have known the kind of home you control. Ẹ mọ̀ pé bóbìnrin bá ti ń sọ̀rọ̀ lórí mídíà máa ń jẹ́ àmọ̀ pé báyé rẹ̀ ṣe rí inú ilé rẹ̀ ni. You people don't know. You don't know. You don't know. Thank you very much. Let's go back to this woman discussion. What the woman was saying is this. All agitators, let's come together and let's forget the differences or the misunderstood. Ìyá mi, má bínú bó ṣe lọ ẹ mọ̀ pé mi ò ń bí, ẹ̀yin gan máa ń bú mi pé mo ti tutù jù. But this woman is taking me for granted. Gbogbo èèyàn mọ̀ yìí pé mo máa ń bẹ lágbájá tó fi lórí ọ̀kan mo máa ń bẹ everybody ni. But èèyàn bá ti wọ́n mú mi for granted wípé òun ní capacity kan lé mi lórí. Àkọ́kọ́ ẹ̀kejì kí ni tèmi pẹ̀lú tiẹ̀? Kí ni tèmi? Kí ni tèmi? Mo máa kọjá bẹ́ẹ̀ yẹn. Ìyá mi bó ṣe ń lọ mo fún yín mo ti gbàgbé ẹ̀.
tó kú ẹ̀ lọ́wọ́ yẹn náà destination lọ́wọ́ yẹn kò gbọ́dọ̀ bí owó yẹn dá fẹ́ẹ́. ìyá mi Esther Adétóun mo ti gbàgbé ẹ̀ mo fi jìyín olóyè mọ́jà sọ́lá tí ò bá yẹ pé wọ́n ti kì mí wọ̀ tẹ́lẹ̀ mo kàn rántí mo yẹ ṣe prógráàmù yìí ni mo ti gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀ láti bí ìjẹrin ìyá wa ìtùnú ayọ̀ mo ti gbàgbé ẹ̀ ẹ mọ àwọn kankan máa ń wà tẹ́ mọ̀ wípé èmi àti òjò ní anything in common we never communicate we never have anything together you never knew anything about me I never dig into your whole matter I never take any topic about you ẹ o wàhálà ó ti lọ orí ẹjá gbọ́ àwọn kìíní lẹ́ẹ̀kan sí. ó sọ fún ọlẹ́nu náà àbí tó lẹ́kọ̀ọ́ ó ti hàn sí wọn lóbi rẹ̀ ó sọ wọ́n fún mi gan gidi. àyè ní ẹ tún wọ ẹgbẹ́ ó ti hàn sí wọn pé àjọ ṣẹgbẹ́ ni àbí. ìyẹn rò bí èèyàn ṣe rò tèmi yàtọ̀ pọ́nbélé lórúkọ tèmi fún ìtèmi ó yàtọ̀ pọ́nbélé bíi tí ṣe ti kékeré wàá mú ilé wàá gbàpọ̀ wàá mú ilé ibi tó jẹ́ ń lọ gbogbo destination dandandandan ni ibi tó ti máa dalẹ̀ ibi tó lọ nìyẹn. Reclaim, occupy, menstruation, páàdì gbogbo àwọn páàdì tán gbogbo orúkọ menstruation tán lé menstruation 109 menstruation 202 menstruation 303 menstruation 404 menstruation 505 menstruation 202 adele number 1 adele number 2 adele ìtẹ́rì no ìtẹ́rì ó ti dá délé occupy number 1 occupy number 2 occupy kọ́ ó ti di ìtẹ́rì number 1 ìtẹ́rì mi 002. ṣàwọn yìí pé tá a bá lẹni tó lè rí DJ YK tí wọ́n bá ní the voice note yìí kí wọ́n chat mi ká fún DJ YK kó bá wa ṣe remix ẹ̀ ìtẹ́rì number 1 ìtẹ́rì number 2 wọ́n ṣe remix ẹ̀ tí ó dùn tí gbogbo wọn lè máa gbọ́. ẹyin dára ẹyin lè fa gbogbo eléyìí tí if you have anything you want to ask me or I did anything you can private chat me I'm a very simple person. àwọn tó bá mọ̀ mí ó mọ̀ pé I'm a very simple person. tí mo bá ṣe nǹkan tó bá pè mí sáà kí I will tell you sorry. nǹkan méjì ló ń bayé jẹ́ try to know to say thank you and try to know how to say sorry. so mi ò ń ṣẹ̀dá kan tí ò mọ bọ́ yín ṣe sorry. bàbá mi Fájìmí Adékúnlé ẹ ṣe ẹkọ ànáwọ́ sí àbùdíntolókun àbùdíntolọ́sà àìrójú ọgbẹ́ àná lára omi owó ìtànlé ajé iyọ̀ ìtànlé olókun òjòṣù òjòyè kò ní kọ́ ọmọ alákọ̀ọ́mọ́ fepo àṣírí yín ò ní tú nítorí káṣírí ọmọ bàtú òbí múra ó da lápòpó nítorí káṣírí ọmọ bàtú àtàrékọ́ ọmọ ẹ̀dà sínú èpo àtórí àtìjọkùn ní sọlọ́rọ̀ ọba àṣírí yín ó mọ̀ bò adúpẹ́ o. ó ṣá dálùdápọ̀ nítorí kí ló fi ń dálùdápọ̀ káàkiri bíi àrọ̀ bíríṣì ó ṣá lè rówó jí náà ni gbogbo ọ̀nà tó wà ní àti rówó jí náà ni interim 102 interim 103 interim 1 interim number 2 interim number 3 menstruation 1 menstruation 2 menstruation 419 provision governor primary 1 provision secondary 1 provision primary 3 gbogbo ẹ̀ ṣá ó mú gbogbo ẹ̀ ó ń sẹ́kọ̀ọ́ mọ́ra wọn torí kò ṣáà lè rí olè tá náà ni torí gbogbo nǹkan tó ń ṣe náà á ń rọbìrì kò ṣáà lè scam náà ni ó gbé ìrìnàjò ẹ ló dé yìí ó gbé alára ló lè ó gbé tàmẹ̀dù ló lè ó gbé everybody ló lè irú tí wàá ti wá gbé owó ẹsẹ̀ tí wàá ti wá gbé já ewu gbogbo ọmọ Yorùbá mo bẹ̀ yín ẹ fi ọ̀tẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀yin world media ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ ló. ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin world media abẹ̀yìn ìwọ tó o bá ti gbẹ̀bẹ̀ jẹ́ mọ̀ ẹ̀yin ò ká lọ bẹ̀bẹ̀ ká gbẹ̀bẹ̀ wọn ibi ẹ̀ bàjọ́ kóra yín sí níjọ́ tẹ̀ ń dán ọ̀ràn ẹ̀ ò mọ̀ àwọn wo lẹ̀ ń bẹ̀ gbogbo pọ̀rípọ̀rí yálàyà tẹ́ ẹ fọ̀ gbogbo èbú tẹ́ ẹ ṣẹ́ ẹ̀yin ò lè jàǹbá tà fún jàǹbára elételèté yé. ibi owó yẹn ẹgbàgbé bẹ́ẹ̀ kọ́ lè dá ẹ̀yin wọ́n ti fi jà ẹgbàgbé bó ṣe ṣe ẹgbẹ́ ẹ̀yin kọ́ lè dá ọmọ Yorùbá ló dá fèsì owó yẹn kò gbúdọ̀ gbé dá owó yẹn ló fẹ́ gbé dá gbúdọ̀ tó gbé dá àdírẹ́sì ẹ̀ máa wá síta láìpẹ́ àgbéjáde. àdírẹ́sì rẹ̀ máa wá síta láìpẹ́ máa gbé jáde ṣe ń gbọ́
sórí gbogbo ohun tó o bá ṣe máa ṣe tiẹ̀. Ó lè lé lónìí yọ padà dẹ̀rọ̀. Bí wọ́n bá ń parọ́ mọ́ lónìí ẹlẹ́dàá rí ọ padà jà. Mọ́gàn sẹ́yìn kàkan inú kan tó ń lò ní ọmọ lò. Inú kan tó o bá lò yọ padà gbé ọ jẹ rí. Inú kan ló gbé bàbá Banji Akintoye àti Májàsọ́lá jẹ rí lónìí. Gbogbo àwọn tí wọ́n ń bú wọn lánàá níbo lẹ wà lónìí ṣe gbọ́ gbogbo eléyìí. Gbogbo ìwọ tó pe Májàsọ́lá ló lè sọ gbọ́ lónìí báyìí. Gbogbo ìwọ tó ní ìyá yín ló mọ̀nà sọ gbọ́ báyìí wípé owó àforí eléyìí so eléyìí. Ẹ ò rí tá a bá ti gbọ́ tán ká tètè máa lọ. Ẹ̀yin mo kàn sáré mú eléyìí wá ni. Ẹ gbọ́dọ̀ tó gbówó yẹn ká káìpé ìjìnlẹ̀ tọ́kì ló wà ká mú. Ìjìnlẹ̀ tọ́kì ló wà kí wọ́n mú. Ká mú ìjìnlẹ̀ àti ìyá àjàkáyé náà. Àti ìyá àjàkáyé náà. Fún èsì káàdì mú. Òun ló gbé jáde kó máa gbá àwọn olùkọ́ kó máa gbá àwọn olùkọ́ kó máa káràn lórí Facebook. Ẹ mú. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbàgbé ìjà. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ní mo sọ. Kò sẹ́ni tó bá yín jà yín lẹ gbéjà wá. Orí ẹni bá yàgbẹ́ ní ó kó nǹkan rẹ̀. Ìgbé ò léegun àmọ́ bá a bá tẹ̀ ẹ́ á ó ti ro. Ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ ìjà ẹ̀yin náà ní kẹ́ ẹ máa parí ìjà fúnra yín. Ta ni ń bá yín jà? Owó ọmọ Yorùbá ẹ̀ kò gbọdọ̀ gbé já. Kò gbọdọ̀ gbé já ìjẹ́ kí gbogbo wa fojú sí. Kò gbọdọ̀ fowó yẹn já. Àwọn ọmọ Yorùbá la ní. Ọmọ Yorùbá ló já owó yẹn kò gbọdọ̀ gbé já. Last bus stop fún ẹ̀ ló wà yẹn. Last destination ló wà yẹn. Kò gbọdọ̀ gbé owó yẹn já. Kẹ́ dúró sí lórí. Owó wo ni wọ́n sọ̀rọ̀ ń pẹ́ $1 million tí wọ́n ní kẹ́ ẹ dá táwọn òmùgọ̀, the gullibles, the non-entity, the illiterates, I don't know how to call them. Orí owó yín ni wọ́n gbé já yìí. Àkànbí ẹjẹ́ pọ̀ kejì kí n tó wá máa fi yìí ṣe lọ torí kọ̀ọ̀kan tó ń wọlé ó wà very very important. Àbí ó parọ́ olè mọ́ Banji Mr. Banji Akintoye ó ní olè náà lòun náà àbí òkè èmi náà ń kọ́ olùparọ́ olè bẹ́ẹ̀ni náà òkè ṣọwọ́ rí ìwọ wàá jẹ mo gbó ìjà fọ́tò àwọn ọmọ ẹ máa gbé jáde kò sí ẹni tó máa bẹ̀bí tí mo máa gbọ́ fọ́tò àwọn ọmọ ẹ pátábẹ̀ la máa kọ olè sí lórílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan. Ó bí mo ṣe ń rò ṣá ò mọ́. Màá gbé fọ́tò àwọn ọmọ ẹ̀ jáde, màá kọ olè sí orí àwọn ọmọ ẹ̀ máa gbé sókè sí báyìí. Màá kọ olè sí orí àwọn ọmọ ẹ̀. Fọ́tò gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ló ti sẹ́yìn sílẹ̀ sókè. Abẹ́ ẹ̀kú kan lẹ̀. Akọ ọmọ mọ̀mọ́. Oyin owó tí wọ́n jọ gbà tí wọ́n fẹ́ pín. Òun ni wọ́n gé òun sẹ́yìn wípé ìwọ́gọ̀. Òun ló fàjà. Ẹ ti jọ mọ̀ pé ní nǹkan fowó yẹn ṣe $1 million tẹ́gbà ṣe rójú ayé àbẹ́ẹ̀rí. Níbo lẹjọ fojú sí gbogbo èyí tẹ́ bú Májàsọ́lá lánàá. Ó ṣe kò ṣe àárẹ̀yàn kan àbí méjì tó jẹ́ pé òun náà bú Májàsọ́lá tó wà níbí yìí láti fi kọ́mẹ̀ntì àbọ̀rọ̀ ẹnu múra lọ tọrọ dáríjì. Bàbá dáríjì wọn torí wọn mọ ohun tí wọ́n ń ṣe ni Jésù wí lọ́jọ́ kìíní àná. Èmi náà fi eléyìí mo gbóhùn Kristi sọ̀rọ̀ wípé bàbá dáríjì ọ̀pọ̀lọpọ̀ nítorí wọn mọ ohun tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ Májàsọ́lá. Orí mo sì tún fàkókò yìí mo fi ń bá gbogbo wa sọ̀rọ̀ wípé bí ọ̀bẹ nìkan kan jà ẹ mọ̀ wípé mi kì í bínú. Mo ti bọ́rọ̀ mi débi wípé béèyàn bá tì mí máa wò pé kò sọ̀rọ̀ ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò pé mo bínú lónìí nǹkan kan ló bí nǹkan kan. Tẹ́tí ọ̀bá gbọ́yìn kì inú ò ní bàjẹ́. Kò sì sí gbogbo ẹni bá rí i pé ó nífẹ̀ẹ́ Májàsọ́lá bọ́ bá ṣe nǹkan fún mi mọ̀ faradà ni. Àmọ́ mo ti faradà débi àwọn wálì àhà kan débi wípé tí mo bá gbọ̀ míì wọ́n sọ pé kò sí tó kàn mí. Àmọ́ asàjẹ́mọ̀sẹ́ ni mí aṣòṣàlódò mọ́ bẹ̀rù. Èmi èé bẹ̀rù. Mi ò ń bẹ̀rù.
mo mọ̀fin tó dè mí, mo mọ̀fin tó tú mi. That is why I don't abuse, I don't blackmail. Mo sì kọjá ẹni tó fọmọ ta halẹ̀ mọ́. Mo kọjá ẹni tó fọlọ́pàá halẹ̀ mọ́. Bí mo bá competition mọ́ ò ní bọ́m̀bẹ̀. That is why I stay on my name. Ẹ jọ̀ọ́, ẹni tẹ́ ẹ bá jọ ní dúkùúkù, ẹ jẹ́ á rántí wípé oníkálùkù ló bímọ, oníkálùkù la ní orúkọ àti ohun tá a fẹ́ protect. So ẹ jẹ́ á jáwọ́ níbi àwọn erémọdé, bóyá àwọn viewers àbí nǹkan, ẹ má jà bára lórúkọ jẹ́ tó ra fẹ́ dìde. Orí ẹni tọ́lọ́wọ̀n bá gbéga, bọ́ bá lóun ó gbéra rẹ̀ ga yóò jábọ́. Irúgbìn tá a fi ajílẹ̀ gbìn tó bá pọ̀ jù, ajílẹ̀ òun náà ni ó ṣekú pa. Bọ́rọ̀ kọ̀rọ̀ bá pọ̀ jù, ọ̀rọ̀ náà ni ó ṣèyàn léṣe. Ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ la fi dóhun gbogbo. Àìsàn yọ̀rọ̀rọ̀ ló pe lè gbé àkọ́kọ́. Gbogbo ẹ̀dá tá a bá rí kọ́ là ń yọnu sí. Bọ́ bá ṣẹni tó o lè pè àbí o lè láwọn tí ó pè sákèésí lórí ọ̀rọ̀ rẹ̀, pé wọ́n sákèésí. I'm a very very simple man. Mi ò fi yínra mi. Àìmọye ọ̀rọ̀ tí n bá rí pé kò ní ìdí má kò lórí ẹni. I don't do unnecessary show. So Soyekoribe ti padà sọ fún wa wípé owó táwọn ní bàbá Banji Akintoye gbà àti Oloye Mọ́jàsọ́lá irọ́ làwọn pa mọ́ wọn. Àkànbí ẹjẹ́ máa fèyí ṣe lọ. Gbogbo ọ̀tá tí ń jà ológun tó le koko mọ́ lónìí, lọ bí Ọlọ́run wípé Ọlọ́run ò fẹ́ sí wọn hàn níta gbangba. Gbogbo ẹni tó jókòó lórí ọ̀rọ̀ rẹ̀, Yorùbá ní bóṣó bá jókòó adìde, bàjẹ́ bá jókòó adìde, bẹ́mẹ̀rẹ̀ bá jókòó adìde, báládùfà bá jókòó adìde, bí wòlíì bá jókòó adìde, bí lẹ́bọlógún bá jókòó adìde, bí adáhunṣe bá jókòó adìde. Gbogbo ẹni tó jókòó bú lórí ọ̀rọ̀ rẹ̀, Olúwa ò tú wọn ká kí wọ́n dìde. Àkànbí, ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò, ó dàbọ̀.